tí a bá ń sọ̀rọ̀ nípa ọmọlúàbí àti oníwà rere láwùjọ, Abdulkoyum Balogun jẹ́ ọ̀kan lára àwọn ọmọlúàbí àti oníwà rere láwùjọ tí kò kí máa sọ pé tí àgbà bá wò débi tí yóò máa tẹ aṣọ àgbà mọ́lẹ̀. Èyí ló ṣokùnfà ìpéjúpésẹ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn àti àwọn ọ̀tọ̀kùlú ìlú síbi ayẹyẹ Wòlímọ̀ Quran tí Abdulkoyum Balogun ṣe, eléyìí tó wáyé lọ́jọ́ 15 oṣù kejìlá ọdún yìí ní agbègbè Òbúdúgà nílùú Ìjẹ̀bú-Òde ní ìpínlẹ̀ Ògùn. Àdúrà wa sí ọmọ náà ni wípé eléyìí kò ní jẹ́ àṣemọ fún ọmọ náà, ààbò Ọlọ́run yóò túbọ̀ máa wà pẹ̀lú rẹ̀. A kò ní jù báyìí lọ fún tòní. Álímì Olúwaṣẹ́gun ń jábọ̀ ìròyìn CCTV News.